Previously on IRIRILAGBA. Honestly, mo rò pé ẹ̀yin àtàwọn ọmọ yín lẹ́jọ́ máa dé ni. Well, ṣé rí nílò òyìnbó tí ọkùnrin bá ti divorce ìyàwó ẹ̀, òfin ò gbà á láyè láti ní kí àwọn ọmọ wà lọ́dọ̀ ọkùnrin. Obìnrin ló dìlú náà ẹ̀. So àwọn ọmọ wà lọ́dọ̀ àwọn ọmọ wà lọ́dọ̀ ìyá wọn. Ìyẹn tún lágbára díẹ̀ o. Báwo lè ṣe wá fẹ́ máa rí àwọn ọmọ yín sìn báyìí? Ẹwà ìtọ́jú jíjẹ mímu lọ́sàn-án lálẹ́ lóru nírọ̀rùn ló bá dé. Good. That's good news. Jẹ́ ká máa lọ síbẹ̀. Chifu ẹ̀jẹ̀ fìyẹn lẹ̀ ẹ ti rán mi ṣe iná dẹ̀ mọ̀ mí. Ṣẹ́rí lè mo ń lọ bì kan mo ṣe ń bá yín sọ̀rọ̀ mo mọ̀ pé iṣẹ́ yín mi gbọ́dọ̀ fi ṣeré òun lè fi sáré rí mi bí. Àárọ̀la èmi lè máa jírí bí àárín mo yín lọ síbẹ̀. Why àárọ̀la? Kí ló tí o fi jẹ́ sí yín? I mean, ibo ló ń lọ tó important tá a lè sáré rush down kákó rush down kí n rọ́mọ you know. Mo ń lọ bì kan ó ṣe kókó mo kàn ní kí n sáré wá rí yín kí n sáré wá sọ tó ń ṣẹlẹ̀ fún yín ní sẹ́rí àárọ̀ ọ̀la èmi lẹ́yìn àkọ́tẹ̀ máa jírí bí ọ̀la ni máa mú yín lọ èmi ẹ máa jí mi rí bí iṣẹ́. Ọ̀la bẹ́ẹ̀ ni. Jọ nítorí pé o sọ pé o ń lọ síbi kan tó important ni if not bí pé kí n ti rí ọmọ mi ni. So kí lorúkọ tí. Fẹ́mi lorúkọ mi sá. Fẹ́mi. Bẹ́ẹ̀ ni sá. Ọ̀rọ̀ yìí ti sọ ìlọ́ọ̀d fún yín àbí nípa iṣẹ́ tí mo fẹ́ ṣe. Bẹ́ẹ̀ ni ó ti sáré dé fún mi. Ọwọ́ yín ló dẹ̀ kù sí kẹ́ máa disappoint mi. Ọwọ́ Ọlọ́run ni ṣùgbọ́n àwa náà lọ́lọ́run fi ràn ẹ máa wọlé ṣàkóso problem. You are a civil engineer, ba? Bẹ́ẹ̀ ni sá. Good. Anyway, tó bá rí bẹ́ẹ̀, when do we start? Tẹ́yìn balẹ̀ ti rẹ́dí àwa náà ti rẹ́dí. Tó bá ti yá igun tí ó ti yá ọ̀rẹ́ mi náà. Àti ìrètí yìí ti pẹ́ ẹni tí mo trust gidi ni. So kò lè introduce anybody sí mi kí n doubt ẹ. Ẹ̀yin ni kẹ́ ẹ máa wà disappointed. Ọkùnrin balẹ̀ kò sí problem. No problem. Kí wọ́n mú plan yẹn wá lókù because Akim, kú jókòó. Iye báwo ni. Ọ̀gá mo rò nǹkan kankan ni. Kí ni nǹkan náà? Mo ń wo wípé tá a bá wo lágbà tí ti dé ẹ̀wọ̀n gbogbo ilé lọ sí plate ẹ̀yìn nìkan ẹ fẹ́ jẹun èyí náà ní ẹ fẹ́ fọṣọ èyí náà tún ní wàá wo pé ìwà bàyìn ẹ̀wọ̀n bó ṣe ọmọ kékeré kan púpọ̀ wà máa ṣètọ́jú jíjẹ mímu àti bí ẹ pé kò ní sí wàhálà ọmọ náà tó wà ń bẹ̀. Akim, okú làkàyè. Sórí nǹkan tí o sọ yìí kì í ṣe pé mi náà rò ó. Àmọ́ ẹni tí ò gbé Nàìjíríà tó wá kàn déédéé tó wá fẹ́ máa pík obìnrin ó ṣeé ṣe kí irú ẹni bẹ́ẹ̀ kó ṣe àṣeyàn. Ìyẹn ni mo ṣe relax. Àmọ́ bó o ṣe sọ yìí ìwọ náà ni màá gbéṣẹ́ yẹn fún. Èmi? Yes.
Yes, Akim, ìwọ ti wà nílùú yìí. Ó dẹ̀ ti mọ àpàdé àlùdé, ó ti rí, ó ti mọrú obìnrin tó lè bá sọ̀rọ̀ by behalf torí pé kò ní dénú lé láti wá mess up. Kò ń ṣe mess up sẹ́mi, èmi ti dàgbà, ojú ti rí tán. Tí n bá tiẹ̀ sọ pé okay, àmọ́ bá ṣe lè handle lóbìnrin and eventually àmọ́ bá ṣe máa mọ́ ara wa. Ọmọ mi ńkọ́? Tó máa continue láti máa tọ́jú ọmọ mi. Tí ò ní jẹ́ òrójú rí aṣọ mọ́ lóore. Tó ń torí ìdí èyí, ìwọ ló lè bá mi ṣe. And mo fi gbogbo ẹ̀ lé lọ́wọ́. So go ahead. Ó ti tán sí. Mo ti try gan. Lórí kíni? Lórí ẹsẹ̀ yìí náà ni. Jọ eléyìí tó ń sọ yìí má fi distract nǹkan tí mo sọ. Jọ á jẹ́ wípé ọkọ Akeem desperate gan yẹn o. Oh, mi ò understand ẹ̀ mọ́ because mo ti sọ gbogbo bí mo ṣe advice ẹ̀. Ó ní pé nǹkan tó ń fẹ́ ṣe nìyẹn. Ṣé tí wàá mọ latest? Kí nìyẹn? Ṣé o lè believe pé Akeem ti ń plan èèyàn kan tó fẹ́ lò fún chief pé kẹ́niyẹn lọ máa fẹ́ chief? Kí Akeem má lọ fi tiẹ̀ kó bá ẹ o. Kó lè fi tiẹ̀ kó bẹ́ẹ̀ mi rárá o. Ọlọ́run tẹ̀lé jẹ́ because mo sọ fún Ọlọ́run gan rí inú mi pé mo sọ fún pé n tó ń ṣe yẹ ẹ ọmọ alẹ́yìn ìbọn ó ní bóun ṣe fẹ́ ṣe nǹkan ni kò dẹ̀ kan mí kò lè fi tiẹ̀ kó bẹ́ẹ̀ mi. What I'm just praying is he shouldn't get himself prison, that's all. My dear, you just have to be very careful. Of course I am. Because you're about to be desperate bẹ́ẹ̀ èmi ò fẹ́ wàhálà o. Baby, kò sí problem. Well, baby, máa wẹsẹ̀. Kí ni? Tó náwó sí náà ni. Ló dàbí dodo yìí. Ó rí kó jọ tọ́kí ò ṣe jẹ́. Ẹ continue jàre. Kí o. Ọmọ ẹ tẹ̀ kó ṣe fún ọmọ jàre. Kò ṣe. Ṣorí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ò lè rárá. Ìwọ náà ló ń ṣe bí ìyá fún ẹni ìtàn látilẹ̀ tó ń tọ́jú ẹ̀. And ó dẹ̀ dùn mọ́ mi nínú gan torí pé ó jẹ́ ọmọlúwàbí ni. Ó dẹ̀ fi hàn nínú ìṣe àti wá ẹ̀. Wọ́n tí mo kàn fẹ́ kó wá ṣe fún mi ni pé kò kọ́ntínú bó ṣe bá mi ṣe lórí ẹ̀. Mi ò fẹ́ kọ́mọ ẹ̀ màlá wípé bó ń ṣiṣẹ́ mọ́ dájú bóyá ẹ̀sùn sẹ́yìn wá wà fún ẹ. Rárá, ó fẹ́ kó máa bá mi tọ́jú ẹ bó ṣe ń ṣe látilẹ̀. Èmi náà jẹ́ ṣọmọ fún ẹ. Chief, ẹ mọ̀ pé mi ì tí ì rojú yín tí mo fi ń tọ́jú ọmọ ẹ̀ bí mo ṣe ń tọ́jú ẹ̀. Tẹ̀m̀bẹ̀ tó ṣe wá dé iná màá tún tọ́jú ẹ̀ ju bí mo ṣe ń tọ́jú ẹ̀ lọ. But the only thing tí mo rò pé ó yẹ ká máa sọ́nsìn ni bí mo ṣe máa tọ́jú ẹ̀yin náà. Ìwọ ló máa wà ní wíkẹ́ndì. Màá wà nílé. Bẹ́ẹ̀ ọmọ ẹ ní ọ̀rẹ́ òun ló fẹ́ ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Okay. Tí o bá mind ó ṣe jẹ́ ká jọ lọ síbẹ̀. No problem. Ìrírí làgbà. Birthday to
Happy birthday to you, darling. Happy birthday to you. Lágbára náà wá dàgbà wá lókè. Àmín. Lágbára náà ó ní kú mọ́ mi lọ́wọ́. Ọ̀rẹ́ mi. Happy birthday ọlọ́jọ́ bá yóò lọ́wọ́ àpẹ wá. Bẹ̀rù. Ọmọ ọlọ́jọ́ bí. How are you? How old is she? 10 years? Wow. Thanks for coming. Thank you. Thanks for coming. Adéọlá mo ń gbọ́ nǹkan tó ń sọ. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀. Gbogbo àlàyé tó ń ṣe lórí fún yìí kò yé mi púpọ̀. Níbo ló wà ń sìn right now? Lóòótọ́ mo fẹ́ jáde, mo fẹ́ wọ̀ gbòòrò lọ. Tí wọ́n gan bá rí mi báyìí sọ wá mọ̀ kí mo ti múra, mo fẹ́ bọ́ ta. Níbo ló wà? Ó wà nílé. Ó mọ tó máa ṣẹlẹ̀. Tí a pé lè lo wà. Jẹ́ ìmọ̀ àdúró díẹ̀ sí. So kò wá ṣe gbogbo àlàyé yẹn fún mi lójú ayé mi. Káwa mọ̀ nǹkan tá máa ṣe sí. Mo ń dúró díẹ̀. Má pẹ́ ṣá o. Mo ń wọ̀ gbòòrò lọ. Hello, Dapo Abioye. Adéọlá. Adéọlá dìde. Ojú ẹ wá kọ́rẹ́ lọ́wọ́. Ewo ti ṣẹlẹ̀ o. Kí ló sọ pé ó ń ṣẹlẹ̀ náà? Mo ń gbọ́dọ̀ dancing. Ṣadédé ni mo kàn rí chief nílé mi. Wọ́n wá sí bẹ́ẹ̀dì ọmọ mi. Mo kàn rí wọn. Mo rí wọn màyà mi jà máa wò kí ló wá ṣe. Kò ṣe pé wọ́n ló invite wọn sí bẹ́ẹ̀dì ọmọ ni. Mi invite wọn ọdún wọn mo ti rí wọn gbẹ mi invite wọn mo bọ́ ṣe rìn. Wọ́n kàn ṣàdédé wá sí bẹ́ẹ̀dì ọmọ láì jẹ́ pé invite wọn. Ẹ̀gbọ́n mi ni nǹkan tí mo fẹ́ ṣe yìí. Nǹkan kan ti ń ṣẹlẹ̀. Bí mo ṣe wá bá yín jọ kí máa ṣe. Jẹ́ àjókòó. Kò ṣe pé wọ́n ló invite wọn. Rárá sà, ọdún wọn mo ti rí wọn gbẹ̀yìn. Mi mọ bó ṣe get address ọ̀dọ̀ mi gan. Mo kàn rí wọn ní àyà mi ti já. Ó kàn ṣàdédé wá. Mo ṣe rí ni o. Ó wá mọ nǹkan tó ṣẹlẹ̀. Fira ẹ lọ́kàn balẹ̀. Sórí, téèyàn bá ti rí nǹkan tó ń le kò kí ń sá o. Ò dẹ̀ lè ṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́. Ẹ mọ bó ṣe ń lọ láti ilẹ̀ ṣé kí wọ́n á ní sùúrù kókó dìgbà tó bá béèrè fún ni. Omi ṣe sùúrù. Kò ní dáa kó jẹ́ pé àgbọn la máa lọ bẹ́ẹ̀ scout. Àti ìmọ̀nú ẹ̀ náà. Má jẹ́ aṣíwájú ẹlẹ́ẹ̀dẹ́pẹ̀ẹ́dẹ́ àti rí nǹkan tó léwa má ti jẹ́ àmà sàsálà kankan káàkiri. Ẹ̀gbọ́n mi kò yí sì bẹ́ẹ̀ ṣe ń sọ yìí o. Kò yí sì bẹ́ẹ̀ ṣe ń sọ ẹrù ọ̀rọ̀ ọkọ tèmi náà mọ̀. Ó yẹ kí n understand now. Adéọlá. Orí kò ní dá kó jẹ́ pé àlà máa lọ bẹ́ẹ̀ scout o. Nígbà tó ti béèrè anything lọ́wọ́ wa ṣùgbọ́n kàn wá sóde wa ni. Ó kàn wá sí party lásán ni náà. Jà ní sùúrù fìrẹ́ lọ́kàn balẹ̀. Lóòótọ́ o nígbẹ̀yìngbẹ̀yìn òkè òkú òun ló kú rè o.
Debbie, a ní kó má bínú ṣe bí ìwọ náà là ń bẹ̀ látàárọ̀ ẹ̀ mo sọ pé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ ń gbà yẹn ìgbà ìmọ̀ ni Debbie ìgbà ìmọ̀ ni but Debbie jọ oyún ìgbà yẹn ń kọ́. Oyún I swear mo ti kàwé pé mo ti ṣẹ́yìn oyún ìgbà yẹn ń bèèrè lọ́wọ́ mi òun lélẹ̀ oyún kọ́. Mo mọ̀ pé inú ló ṣì ń bí ẹ Debbie inú ló ń bí ẹni wò ok agree jẹ́ ká pa pé lóòótọ́ ló ṣe oyún bọ̀ báwo ló ṣe ṣẹlẹ̀ tó jẹ́ pé ọmọ tó wá bí ó wá jẹ́ same age pẹ̀lú time ìgbà tó lóyún fún mi yẹn. What a question. So o ti di calculator tó ń calculate ìgbà tán lóyún àti ìgbà tán bímọ. Debbie wo mo mọ nǹkan tí mò ń sọ mo mọ nǹkan tí mò ń sọ Debbie ṣé kí n má tọ́ ẹ̀ Akeem ti já mi sí gbogbo runs ẹ̀yìn àti chief ó ti jẹ́ kí n mọ bó ṣe láì know what I am saying Anytoy is my son. Kótó ọ̀rọ̀ yóò tó gbogbo bẹ́ẹ̀ ṣe mú látàárọ̀ tẹ̀ kàn ṣe bẹ́ẹ̀ ní gbàgbà ọtí náà kí ló dé kí ló lè tó yẹn gan tẹ̀dẹ̀ wá ọ̀rọ̀ yóò lè tó gbogbo bẹ́ẹ̀ ṣe mú kankan kí ló dé. Debbie ó ti mọ̀ báyìí póun lòun ni ọmọ ó ti yẹ nǹkan tó wà lẹ́yìn sí lélẹ́yìí Fẹ́mi òun náà ti wà nínú géèmù yìí nìyẹn kò jù bẹ́ẹ̀ lọ. Géèmù wo géèmù wo ṣé mo pé láti bẹ̀rẹ̀ tó ti bẹ̀rẹ̀ gbogbo kí ni mo ti máa ń sọ fẹ́ pé I am not in support of all this géèmù wo ni ta ló ń bẹ̀ wá nínú géèmù ta ló ń bẹ̀ wá nínú géèmù I am not in for this please. Ọ̀rẹ́ kí ló lè tó yẹn fi gbogbo ètò ìsọ yẹn lẹ̀ gbàgbé gbogbo yẹn ọgbọ́n la fi ń lo ilé ayé ṣé wò fẹ́ lógbó ni. It's okay tó bá yẹ pé nǹkan tẹ fẹ́ sọ ni it's fine. Kò sí problem tẹ bá sọ bẹ́ẹ̀ bọ̀ ẹ ṣáà mọ̀ pé ọ̀rọ̀ ọmọ mi là ń sọ ẹ̀. No jẹ́ ká yanjú ẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀. Ó ti yẹ ẹ́ sìn kò jù bẹ́ẹ̀ yẹn lọ ó ti jẹ́ pé òun náà ti wà nínú géèmù yìí nìyẹn ọ̀rẹ́ mi yẹn. Ọ̀gá sí I'll think about it. Jọ̀ọ́ don't be too happy about this. IRIRILAGBA. Next on IRIRILAGBA. Ìjọ mo fẹ́ kí inú ọgbọ́n mi láṣìírí báyìí. Ṣé ṣé ó wù mí àwọn ẹbí ọkọ mi? Èèyàn yìí ni mí lọ́dọ̀ ọ̀run. Ìjọ má jẹ́ kí n tẹ́. Ìjọ chief. Chief, please, beg you. Please. To your long from baby. Dela. Ṣé orí nǹkan tó ń bẹ́ mi fún yìí? Nǹkan tó difficult gan ni. Let me tell you. Mi ò tí ì rí ọmọ yìí. Mo ti fi ń lálàá. Ayọ̀ ẹ̀ ti yùn mí. Ẹ̀jẹ̀ ń rún lára èmi náà. Ọmọ tí mi ò rí in the last 10 years. Kì í ṣe nǹkan tó rọrùn. Chief, please. You're not born back here. I beg you. Please, ẹ̀rọ tọ́lá mi, ẹ̀rọ tọ́lá ọlẹ́, ẹ̀rọ tọ́lá ọmọ mi, ẹ̀rọ tọ́lá ọkọ mi, please. Ẹ̀gbọ́n mi láṣìírí, please. Yes, mo kọ́kọ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo yín wípé mo pè yín ẹ̀jẹ̀ mi. Wọ́n ní òpinnu ló ń ṣọlá. Ọlọ́run àpọ̀ iná lè. Ṣé rí nǹkan mo fẹ́ sọ yìí? Mi ò bínú rárá o. Yorùbá bọ̀ wọ́n ní tí irọ́ bá lọ lógún ọdún. Ọjọ́ kan lòdodo máa bá. Òdodo irọ́ tí ẹ̀ ń pa fún mi láti ìgbà ẹwà.
olóde yìí. Ilé ìlú bẹ́lúbẹ́lú yìí àti ẹ̀gbọ́kú tí ẹ̀ mú kọ́lọ̀ mi díẹ̀ àmọ́ ṣé mi ń wò bẹ́lúbẹ́lú ẹ̀tún wọn wò lè òun ló pupa ẹ̀ níbo ni mo ti pupa ná. ọ̀gá ọlọ́mọ máa jẹ́ ń ṣòfò ara kẹ́. mo ṣe wọlé mò ń kí ẹ lẹ́nu láti sọ̀rọ̀ fóònù lẹ́ ń tẹ̀. mo máa ṣe check and balance. sorry mo ń tẹ̀ láti. bí mo ṣe wà yìí mi ò ní gbà mo máa ṣe check and balance o kò dájú pé mi ni mo bí àwọn wílé bó ṣe mú bẹ̀rù máa wò. mọ́mí dáàdì ni ò jẹun. lọ dáàdì. ṣé mi wà pupa ni yọ́nà mi wo ló pupa sí i báyìí. darling kí ló dé tẹ̀ check and jẹun? balance máa ṣe. ebi ò pa mí nì. ebi ò pa yín bíi ti báwo. inú ń bí mi I'm sorry.